Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọ́n aṣẹ́yìn lọ́ba gbé yín ga fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́bọ̀ èyí tí ó gbẹ̀yìn nínú oṣù kẹjọ. Àdúpẹ́ nítorí pé gbogbo ohun tó jẹ́ òkè ìṣòro nínú ayé wa ni ẹ̀yin Olúwa yóò fi òpin sí, tí ẹ̀yin Olúwa yóò fún wa ní àṣeyọrí tí ó yanrantí. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́bọ̀ ọjọ́ 28 oṣù ìkẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ọ̀nà àbáyọ ayérayé. Ọ̀nà àbáyọ ayérayé. A mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Nítorí kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run. Ìgbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Ìṣe àwọn àpọ́stélì orí ìkẹta ẹsẹ̀ ìkíní títí dé ìkọkànlá. Ǹjẹ́ Pọ́ọ̀lù òun Jòhánù jùmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí kẹsàn-án ọjọ́. Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá, tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára, láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ. Nígbà tí ó rí Pétérù òun Jòhánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì, ó ṣagbe. Pétérù sì tẹjúmọ́ pẹ̀lú Jòhánù. Ó ní, wò wá o. Ó sì fiyèsí wọn. Ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn. Pétérù wí pé, fàdákà àti wúrà n kò ní, ṣùgbọ́n ohun tí mo ní, èyí ni èmi yóò fi fún ọ. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn. Ó sì fà á ní ọwọ́ ọ̀tún, ó sì gbé e dìde. Ní ojú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun. Ó sì fò sókè, ó dúró, ó sì bẹ̀rẹ̀ sí rìn. Ó sì ń bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ. Ó ń rìn ó sì ń fò, ó sì ń yin Ọlọ́run lógo. Gbogbo ènìyàn sì rí i. Ó ń rìn, ó sì ń yin Ọlọ́run lógo. Wọ́n sì mọ̀ pé òun ni ó ń jókòó ṣagbe ní ẹnu ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì. Àá sì ṣe wọ́n o. Ẹnu sì ya gbogbo wọn gidigidi sí ohun tí ó ṣẹ̀ lára rẹ̀, bí arọ tí a mú láradá sì ti di Pétérù òun Jòhánù mú. Gbogbo ènìyàn jùmọ̀ sáré jọ tọ̀ wọ́n lọ ní ìloro tí à ń pè ní ti Sólómọ́nì. Ẹnu sì yà wọ́n gidigidi. Wáyé, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Àwọn ìṣòro kan bẹ tí àwọn ènìyàn ń pè ní ìṣòro ọlọ́jọ́ pípẹ́. Àwọn ìṣòro wọ̀nyí ni wọ́n ti pẹ́ tó bẹ́ẹ̀ tí ó dàbí pé kò sí ọ̀nà àbáyọ fún wọn. Àmọ́ ṣá, mo fẹ́ ṣe àfihàn ẹni tí ó dàgbà jù lọ. Òun ni ọ̀nà àbáyọ ayérayé sí gbogbo ìṣòro ọjọ́ pípẹ́, nítorí pé ó ti wà ṣáájú kí ìṣòro kankan kí ó tó wà. Ibi bíbélì kíkà wa tòní, ó sọ fún wa nípa ọkùnrin kan tí a bí ní arọ. Nígbà tí a bá gbọ́ pé a bí ọkùnrin tí ó dàgbà gẹ́gẹ́ bí arọ, a mọ̀ pé ìṣòro ọlọ́jọ́ pípẹ́ tí ẹnìkan kò rí yanjú ni. Bí Pétérù àti Jòhánù sì ti ń lọ sí tẹ́ḿpìlì, ó tọrọ àánú. Pétérù sọ pé, fàdákà, wúrà èmi kò ní o, ṣùgbọ́n èmi yóò fún ọ ní ohun tí mo ní. Lẹ́yìn náà ó sọ pé, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn. Lójú kan náà ọkùnrin tí kò rìn rí o ní gbogbo ayé rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní rìn o. Ó fò, ó sì yin Ọlọ́run. Ìwé mímọ́ sọ pé nígbà tí ó wọ inú tẹ́ḿpìlì, gbogbo ènìyàn wò ó tìyanu, nítorí pé gbogbo wọn mọ̀ pé ó yarọ láti ìgbà ìbí rẹ̀. Wọn kò sì rò pé ọ̀nà àbáyọ wà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o. Nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 2 sí 19, a kà nípa ọkùnrin alárùn ọpọlọ tí ó ń gbé inú ibojì. Ó ti ya wèrè fún ìgbà kan. Gbogbo ènìyàn mọ̀ ọ́n. Ó sì dàbí pé kò sí ìrètí. Ní ìgbà náà ó pàdé Jésù Kristi, àti pẹ̀lú ọ̀rọ̀ kan ṣoṣo a tú u sílẹ̀. Nígbà tí àwọn ènìyàn tó
tó wà ní agbègbè náà tí wọ́n wá, tí wọ́n sì rí ọkùnrin tó jẹ́ alárùn ọpọlọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jókòó tó wọṣọ àti pẹ̀lú orí pípé. Wọ́n bẹ̀rù ọ̀nà àbáyọ, ó sì yanjú ìṣòro ìsínwín ọlọ́jọ́ pípẹ́. Ọ̀nà àbáyọ ni ó yanjú ìṣòro ìsínwín ọlọ́jọ́ pípẹ́. Ọkùnrin yìí lẹ́sẹ̀kẹsẹ̀ bákan náà nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 dé 9. Ọkùnrin kan wà tó ní àìlera fún ọdún 38. Ọkùnrin yìí ó ti ní ibi ibùjókòó rẹ̀ ní adágún odò tí à ń pè ní Bethsaida. Ní gbogbo ìgbà tí áńgẹ́lì bá wá láti rú omi, ó máa ń pàdánù àǹfààní rẹ̀ láti gba ìwòsàn. Àmọ́ ṣá, nígbà tí ìṣòro rẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tí ó pàdé ọ̀nà àbáyọ ayérayé, ó pòórá lẹ́sẹ̀kẹsẹ̀. Olùfẹ́, tí o bá ti ní àwọn ìṣòro tó ti pẹ́ jù, Jésù ní gbogbo ohun tí o nílò. Ó jẹ́ ọ̀nà àbáyọ ayérayé sí gbogbo ìṣòro àtijọ́, àti pé ó sì lè fòpin sí gbogbo àwọn ìṣòro tí o lè máa là kọjá ní kété tí o bá ti fi ayé rẹ fún un ní tòótọ́. Kókó àdúrà: Jésù Olúwa, jọ̀wọ́ bẹ̀ mí wò lónìí kí o sì fòpin sí gbogbo ìṣòro ọlọ́jọ́ pípẹ́ nínú ayé mi. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run o, Jésù ọmọ Ọlọ́run, jọ̀wọ́ bẹ̀ mí wò lénìí o. Fòpin sí àwọn ìṣòro ọlọ́jọ́ pípẹ́ nínú ayé mi, nínú ìdílé mi, nínú ayé àwọn ọmọ mi, nínú iṣẹ́ mi àti nínú ohun gbogbo tí ó jẹ́ ti tèmi. Kí gbogbo ògo àti ọlá kí ó jẹ́ tiyín, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.